الحديث السابع عشر حديث لك تدلوغ عن أبي يعلى لا تيودو بابا يعلى شداد بن أوس أوناني شداد أما أوس رضي الله عنه كي الله وباكو ينسي عن رسول الله صلى الله عليه وسلم قال láti ọ̀dọ̀ òjíṣẹ́ Ọlọ́run ọba kí ìkẹ́ àti ọlá Ọlọ́run kó máa bá ó sọ báyìí wípé inna Allaha kataba al-ihsana ala kulli shay dájúdájú Ọlọ́run ọba ti ṣe dáadáa lọ́ranyàn lórí gbogbo nǹkan fa idha qataltum fa ahsinul qitla tẹ́ bá sì fẹ́ pa nǹkan kẹ́ yá pa lọ́nà tó gbàdá wa idha dhabahtum fa ahsinu dhibha tẹ́ bá sì fẹ́ dùn nǹkan kẹ́ yá dùn lọ́nà tó gbàdá wal yuhidda ahadukum shafrata kí ẹnì kọ̀ọ̀kan yín kẹ́ yá pọ́n ọ̀bẹ yín kó mú dáadáa wal yurih dhabihata kẹ́ yá fi ohun tẹ́ dùn lára balẹ̀ wal yurih dhabihata kí ohun tẹ́ dùn kó má bàa ṣe rí ìnira rawahu Muslim Imam Muslim ló gbà wá.